kẹ́ ẹ tó sùn lálẹ́ ẹ bu iyọ̀ sí ọwọ́ yín ní ọwọ́ ọ̀tún yín báyìí ní déédéé bí mo sọ báyìí ẹ bu iyọ̀ sí ẹ wà á ké fátíà sí fátíà mẹ́ta ẹ fi súrátùl fátíà délẹ̀ mẹ́ta sí ẹ wà á tọrọ lọ́dọ̀ ọlọ́run pé ìwọ ọlọ́run ó ṣàì sínà àánú fún mi ní gbogbo ibikíbi tí n bá ń dé jẹ́ mọ́ aláàánú bá jẹ́ mọ́ aláàánú bọ̀ ọlọ́run jẹ́ mọ́ aláàánú bọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti ṣe tán báwọn ẹ wà á tún fátíà tó ké mẹ́ta ẹ wà á ṣe àṣàlátù fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ ṣe mẹ́ta ẹ gbé kalẹ̀ lálẹ́ tẹ́ bá ti fẹ́ sùn ẹ gbé kalẹ̀ ẹ lè dá sínú kinní kan àbí kẹ́ ẹ dá sínú abọ́ funfun kan kẹ́ ẹ gbé kalẹ̀ tó bá wá di àárọ̀ ọjọ́ kejì tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ kọ́kọ́ kí ọlọ́run náà kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó jí yín dìde tó jí yín re tẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ wàá gbé iyọ̀ ẹ tó ṣe àdúrà sí bí mo ṣe sọ̀rọ̀ ẹ gbé kalẹ̀ ẹ lọ sàlùwàlá ẹ kàtúbà yín tẹ́ ẹ bá dìgbà tẹ́ ẹ bá fẹ́ wẹ̀ ìwẹ̀ tẹ́ ẹ máa wẹ̀ kódà bó ṣe pé ẹ fẹ́ sanra ni bó ṣe pé ẹ fẹ́ wẹ̀ ọṣẹ ni ẹ kàn da iyọ̀ sínú omi tẹ́ ẹ bá fẹ́ fi wẹ̀ ẹ dà sínú rẹ̀ ẹ wẹ̀ ẹ fi wẹ̀ báwọn. wàláhì tàláhì kì í ṣe ọ̀rọ̀ pé bóyá wọ́n ní ojú ẹsẹ̀ lẹ́ẹ̀tì máa rí àmì àánú ọmọdé ò máa yọ́nú sí i àbó ò máa yọ́nú sí i ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà wà ní ẹgbẹ́ tó bá fẹ́ lọ lé àbí tí wọ́n bá fẹ́ lọ lù wọ́n máa bẹ̀rù ẹ wẹ̀ ẹ bẹ́ẹ̀ ṣe wẹ̀ kódà bẹ́ẹ̀ ní kò sí wàhálà kò sẹ́ni tí ó mọ̀ fáwọn àgbàlagbà wa wọ́n ń bẹ wọ́n yọ́nú sí i tẹ́ bá délé ọ̀pọ̀lọpọ̀ wọn máa bẹ̀rù ní àwọn ilé lọ nítorí ẹ̀wẹ̀ ńjọ́ kìíní ẹ̀wẹ̀ ńjọ́ kejì ẹ̀wẹ̀ ńjọ́ kẹta ẹ lọ lé ẹ bá àánú pàdé bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ yín ẹ bá àánú pàdé bẹ́ẹ̀ fẹ́ try nǹkan kan bẹ́ẹ̀ fẹ́ lọ kankan àánú yẹn mọ̀ bá pàdé tẹ́ bá lọ bẹ́ẹ̀ wàláhì kì í ṣe pé kì í ṣe try ẹ̀ ọ̀fà mi ni mo sọ fún yín àdúrà yín ó gbà ẹ dákun fídíò tí mo ṣe ń ti ẹ máa bá ń ṣíà rẹ̀ fáwọn èèyàn kẹlòmíì náà lè jàǹfààní rẹ̀ ẹ tó bá tó wá fẹ́ mọ̀ pa rẹ̀ délẹ̀ ẹ máa bá mi sọ̀rọ̀ lórí 080 366 73130 masala.